الذي جعل لكم الأرض فراشا والسماء بناءً وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. Allah ní ọba tó dá yìí ni mo wá fẹ́ ròyìn fún yín. Ìgbàgbọ́ tawhid mo fẹ́ ká tẹ́tí gbọ́ tó jẹ́ pé ló lè gbé èèyàn ṣubú nínú ìmánì. Tawhid al-ilahiyya, ìmọ̀ Ọlọ́run ọba lọ́kan, oneness of God, unification of Allah's oneness. Tawhid rububiyya, unification of Allah's lordship. Tawhid sifati wal asma, unification of Allah's name and attributes. Ìtọ́rọ̀ wa ń sọ bí oní tàwíìdù arububiyya, wípé Ọlọ́run ọba lọba tó dá yín tó yẹ kẹ́ ẹ máa sìn, Rabbul alamin. Ọwọ́ afẹ́ mọ́ wá ròyìn àwọn kí ni attributes tí ń bẹ nínú tàwíìdì arububiyya ìmánì. Làbá àti wá kí fún ẹ pé alladhi ja'ala lakumul arda. الذي جعل لكم الأرض فراشا. Ọba èwo ni olódà ilẹ̀ tó tẹ́ fún yín gẹ́gẹ́ bí kíni, ó tẹ́ ilẹ̀ fún yín pẹrẹsẹ bí rọ́ọ̀gì ló ṣe tẹ́lẹ̀ fún yín wípé kílẹ̀ ọmọ wà ń bẹ̀ tẹ́lẹ̀ máa rìn lórí ẹ̀, tẹ́lẹ̀ máa dára tó bá wù yín, ẹ lè kọ́lé sí lórí, ẹ lè mọ́tò yóò lè máa rẹ̀. والسماء بناءً. والسماء بناءً. Ọwọ́ tẹ́sánmọ̀ ó ṣe òun gẹ́gẹ́ bí kíni, ó ṣe bí dẹ́kìn léyìn lórí, pé kí sánmọ̀ ọmọ jẹ́ bí dẹ́kìn. Ọba tó dá yín ló ṣe léyìn, ọba tó dá yín òun náà ló dálẹ̀, òun náà ló tó wá dá sánmọ̀ náà, ó tún wá ṣe sánmọ̀ náà gẹ́gẹ́ bí dẹ́kìn. Wa anzala minas samaa'i ma'an. Òun wá ní wá ń rọ òjò fún yín. Ọba ń rọ òjò láti sánmọ̀, ó ń rọ̀ fún yín kẹ́ ẹ lè máa rú Ọlọ́run ọba tó dá yín tá a fẹ́ kẹ́ ẹ máa sìn. فخرج به من الثمرات رزقا. Tó bá ti wá rọ òjò yìí kí ló fẹ́ kójú ọmọ wúlò fún yín. فأخرج به من الثمرات رزقا لكم. Ó fẹ́ kẹ́ ẹ káwọn irúgbìn ń tẹ́ ẹ máa jẹ, àtàmúrù ni dàbínù, tójò bá ti ń rọ̀ àwọn irúgbìn ọmọ jáde, ẹ̀fọ́ tútù ọmọ jáde, àwọn èso ọmọ jáde fún ìjẹ ẹ̀yin ọmọ ànábì Ádámù náà ni. Tó bá tẹ̀lé pé báyá pé technological advancement bá wá wà láwọn ìlú kan jà àwọn ìlú kan lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ rí i pé source ibi tí wọ́n ti mú àwọn nǹkan tí wọ́n padà wá máa yí mọ́ra wọn láti ibi tí Ọlọ́run bá mú jáde láti inú ilẹ̀ náà ni. Bọ́ bá ṣe wíìtì, bọ́ bá ṣe cornflakes, ẹ ṣáà rí pé gbogbo ẹ̀ náà láti bóyá bí ara àgbàdo, corn, maize náà wọ́n ti mú. Bí ẹ bá lọ wo cheese àbọ̀ lọ wo butter, ẹ rí pé látara àwọn kankan tọ́lọ́ bá ti dá náà ni wọ́n ti lọ mú. Bí ẹ bá rí pé ókè o àwọn pineapple kan bẹ tí mo jẹ nínú agolo wọ́n ṣe bí roundabout báyìí. Bẹ́ẹ̀ pé ìgbà téèyàn bá jẹ agolo yẹn báyìí lè yóò tó ń lómi ẹnu lẹ́gbẹ̀ẹ́ tó lè mú omi ẹ̀ sí. Ẹ ti rí pé síbẹ̀síbẹ̀ náà láti ara èyí tọ́lọ́run bá ṣe kíni, tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ló jẹ́ pé human being cannot be an originator. The only thing tá a kàn lè jẹ́ ni pé ká jẹ́ manufacturer. That is pé gbogbo àwọn nǹkan tó ti jẹ́ source láti lè mú. Èyí tá a bá wá mú àwa yìí sí bó bá ṣe wá wù wá. Ṣùgbọ́n lọ́wọ́ bá ti fún wa ní gèdègbè gbogbo orú àwọn ìwé tá à ń rí àtàrà ewé náà ti ń jáde. Ewé ink ti ń bẹ́nu báírò àtàrà ewé ni wọ́n ti fún tó ti wá di pé wọ́n wá sọ di ink lóríṣiríṣi. Náà báwa náà máa ń lo tàdá ní Nàìjíríà. Gbogbo orú àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ bí ara igi bí ara ewé ni a ti develop gbogbo most of these things. Èyí ò rí pé ntọ́nà wọn bá sọ̀kalẹ̀ ni fáàkàrájà bìyí mìíràn sámárà. Ó wá mú àwọn sámárà àwọn oríṣiríṣi èso jáde láti ra pé mo jẹ́ kójú ọ̀rọ̀ rísíkọ̀ ńlá kù kó lè bá a máa jẹ́ ìjẹ àti mú kó lè bá a máa jẹ́ ìsẹ̀mí fún yín. Tẹ́lá wá ti ní gbogbo ohun tí mo wá sọ fún yín yìí o fáfàlà tẹ́jẹ́ lillahi andada, ẹ má dorogún mọ́ Ọlọ́run.
tẹ́ bá ti gbàgbọ́ pé mi Ọlọ́run ni mo dá yín wípé mi ni mò ń rọ̀jò fún yín láti lè máa jẹ àti láti lè máa mu bẹ́ẹ̀ èmi ni mo sì tẹ́ ilẹ̀ ní pẹrẹsẹ fún yín mo wá ṣe sánmọ̀ ní bìnáhá mo ṣe ní nígbà téèyàn bá ṣe tent tàbí èèyàn bá ṣe decking mo ṣe lé yín lórí nígbà tẹ́ bá ti wá ẹni tó bá wá mọ nírò nù yín o fàlà tẹ́jì àlùlì láì àǹdàdà ẹ má wòrogún mọ́ lọ́mọ igi tọ́lọ́wọ́n bá wá dáhùn ẹ̀yin ẹ má pè ní kíni ẹ̀yin ẹ má pè lọ́lọ́run ẹni Ọlọ́run rán sí gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí ń ṣe mírẹ́kù tí sì ń jíṣẹ́ fún yín ẹ má mú lọ́lọ́run àáfàá tí ń bẹnu wáàsí tí ń ṣe wáàsí fún yín ẹ má mú lọ́lọ́run ẹ má mú ní ẹ̀ńtẹ́ mọ̀ forí balẹ̀ fún fàlà tẹ́jì àlùlì láì àǹdàdà. فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. síbẹ̀síbẹ̀ náà èyí náà kúkú mọ̀ tó jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé àwọn tí Ọlọ́run bá sọ̀rọ̀ láàrin àwọn kèfèrí Mọ́kà Ọlọ́run ti jẹ́ kó yé wọn wípé wọ́n mọ̀ wípé Ọlọ́run ọba ló dá àwọn wọ́n sì mọ̀ wípé Ọlọ́run ọba ní rọ̀jò wa idha qila lahum man khalaqakum ìgbà tí wọ́n bá bi wọ́n léèrè wípé ta ló dá wọn kọlu wọ́n mọ̀ wá sọ wípé Allahu Rabbuna Ọlọ́run ọba ló dá wa wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ tọ́ba níta ní ọ̀pá wọn wọ́n mọ̀ wípé Ọlọ́run ní ó cause àwọn to die tọ́ba níta ní sọ òjò kalẹ̀ wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ní rọ̀jò kalẹ̀ tọ́ba níta ní ṣe gbogbo nǹkan wọ́n mọ̀ pé Ọlọ́run ọba ní ṣe tọ́ba ní pé kí ló wá dé tẹ́ẹ̀fí wá ń bọ gbogbo àwọn tẹ́ ń bọ̀ yìí wọ́n á ní ìlìyókọ́ rébùnà ìlàlá ìṣòlèfà afẹ́káwọn kìíní ò sún wa wọ́n sún wa mọ́ Ọlọ́run ni ibi tá a ti ń ṣe ṣíríkù nìyẹn afẹ́kí kìíní ò ṣe kíni kó sún wa mọ́ Ọlọ́run la fi ń bọ wọ́n a bìlífù pé látà wàlíhùzà wàmọ̀nà tàtà ń sìn mọ́kà yìí dẹ́ẹ̀tì ni wọ́n èèyàn kan ni wọ́n ń jọ ṣùgbọ́n gbò ti dàsìkò kan wọ́n ti papòdà wọ́n sì ti soríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́rẹ́kù wọ́n ti ṣe tẹ́nìkan ò ṣe rí lójú ara títí wọn Ọlọ́run ni ẹ mọ́ wò wọ́n bẹ́ẹ̀ èèyàn lásán làwọn náà èmi mo dá wọn èmi ni mo ṣe mẹ́rẹ́kù yẹn látara ara wọn ìwé làwọn Nàsárà àwọn Christian náà wá ń ṣe lára Jesus lẹ́nìí pẹ́pẹ́ Jesus kọ́ ló dá wọn òun kọ́ ló sì rọ̀jò bẹ́ẹ̀ òun kọ́ dọ́dọ́ sámọ̀ méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sì lè dá ara rẹ̀ dá Ọlọ́run ní fàlà tẹ́jì àlùlì láì àǹdàdà ẹ mọ̀ wà dórogún mọ́ Ọlọ́run wà á tún ta àlàmú ibẹ̀ yìí náà mọ̀ Ọlọ́run ló dá yín ẹ̀sìn pọ́tara obìnrin atẹ̀yìntọ̀ òun náà ní Ìsá ti jáde bó wá jáde kò ní bàbá òun agbára tó wọn Ọlọ́run ọba ni torí ọ̀nà téèyàn máa ń gbà wáyé oríṣiríṣi ọ̀nà mẹ́rin àbí mẹ́ta ni téèyàn máa ń gbà wáyé tọ́lọ́run bá fi ń ṣe mírèkù títí ẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ní báwa ṣe wáyé bàbá àti ìyá ló bí wa àárọ̀ ọkùnrin àárọ̀ obìnrin ọmọ jáde òun la mọ̀ sí norms tọ́lọ́run fẹ́ bó ṣe fẹ́ kọ́ ọmọ wá nù ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kéèyàn jáde látara àyà kọ́mọ ní bàbá vera nabi Isa alayhi salatu wasalam àwọn ọ̀jọ̀gbọ́n sì fi yé wa wípé lásìkò tí wọ́n bí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run bá ní pé wọ́n mọ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ṣe mírèkù kan bóyá ṣe fún ànábì Musa alayhi salatu wasalam láàrin àwọn òpìdán wọ́n ti ń bí àwọn ọmọ kan gbà náà tí wọn ò ní bàbá Ọlọ́run wá ní pé kí Isa náà jáde ìyá máa wá láyé níyà tí ò ní bàbá Ọlọ́run ló ṣe ti bẹ́ẹ̀ ìkànnì ọ̀nà bẹ́ẹ̀ náà ni èèyàn àsìmọ́ ayé ló jẹ́ pé àtàrà akọ Ọlọ́run ó ti fà jáde irú ẹ̀ ní àwa ò tọ́lọ́run bá dá láti ara kíni látara ọkọ ẹ̀ lọ́wọ́ sọ wípé yá ayọ́ anáṣu òbúdú rọ́bà kún lẹ́sí ẹ̀ka alákọ̀ọ́kún wọn lẹ́sí nàbí nǹkan bí nìkan ó wá ní pé wọlé àmì tẹ̀sán àlú nàbí wípé ọba tó dẹ́pọ̀ lọ dá yín min nafsin wahida wájà alámi ní azáwjà ó tó wá dá. خلقكم من نفس واحدة ó náà lọ́ba tó ṣe yí pé kí ni òun ló dá ní. الذي خلقكم من نفس واحدة látara ẹ̀mí kan ṣoṣo lọ́lọ́wọ́ bá ti dá yín. منهما رجالا كثيرا wa khalaqa minha zawjaha ó wá dá ìyàwó rẹ̀ náà látara ara rẹ̀ àṣé ó mú ẹ̀dá Àwáwù jáde látara Ádámù ni
وخلق منها زوجها وبث منهما رجالا وبث منهما رجالا كثيرا ونساء látara àwọn méjì Ọlọ́run wá ti mú ọkùnrin àti obìnrin jáde tí gbogbo wa fi wá dáyé lónìí. واتقوا الله الذي تساءلون به والأرحام. ẹ wá bẹ̀rù Ọlọ́run tẹ́yìn náà máa fi bẹ̀rẹ̀ ayé pé mo fọlọ́run ọba bẹ̀ ọ́. إن الله كان عليكم. ẹ sì páyà alájọbí tẹ́ sọ pé mo fọ alájọbí bẹ̀ ọ́ torí pé inna Allaha kana alaykum raqiba Ọlọ́run ọba ń wò yìí ọlọ́nà mẹ́ta tí Ọlọ́run ń gbà dá yàn. ọ̀nà kẹrin nínú tọ́lọ́ mọ́ bàbá náà pé kéèyàn mọ́ ní àkọ́mọ́ ní bàbá láyé ànábì Ádámù ló fi dá bíra àrú ẹ̀ ó ní bàbá ó sì ní níyà wọn náà lọ́wọ́ kọ́ díẹ̀ ní àkọ́kọ́ ìyún bẹ́ẹ̀ èyí wá fi yé wa pé kò sọ́nà tọ́lọ́wọ́ bò lè gbà dára ọ̀nà mẹ́rin tọ́lọ́wọ́ bá ń gbà dá yàn náà. وإن كنتم في ريب مما نزل على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وإن كنتم في ريب tó bá yẹ pé ọkàn yín wá ń ṣiyèméjì mimma nazzalna ala abdina fún tá a sọ̀kalẹ̀ Kùránì tá a sọ̀kalẹ̀ fẹ́rú wa tí ń jẹ́ Muhammad tá a fi ń bá yín sọ̀rọ̀ lásàlẹ̀ òní tó yẹ pé ọkàn àwọn kèfèrí ìgbà náà ló ń bá wọn sọ pé tó yẹ pé wọ́n bá sọ pé ókè àwọn ń ṣiyèméjì ń bẹ̀ Ọlọ́run wa ní pé ìfàtú bisuratin min mithlihi. ẹ̀yin náà múrú súrà kan tí ó dàbí Kùránì wá ṣẹlẹ̀ àwọn alábàá wọn dá ń tọ́. They are rhetorics in nature. Orator ni wọ́n. Lásìkò tí wọ́n máa ń kọrin gan, tẹ́gbọ́n wọ́n máa ń fi orin ṣèyàn láàrin ara wọn. Ìgbà tí Kùránì wá dé, wọ́n ní akọrin lásán ni. Ọmọ ní pé rárá kìí sakọrin. Wa ma yanbaghi lahu ash-shi'r. In huwa illa dhikrun lil alamin. Ìrántí ni eléyìí fún gbogbo ẹ̀dá kìí ṣe poem. Tẹ́wọ́n wá ń jiyàn lórí ní tá a mú wáyé pé òkè sọ̀rọ̀ Ọlọ́run. Tẹ̀sán ṣe méjì ẹ̀yin náà mú súrà kan wá bíi súrà Kàùsárà ọ̀nà mẹ́ta lọ́wọ́ tí bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ ń bọ̀ dásìkò kan ó ní kún ó mú ẹ̀yà mẹ́wàá wá ń gbà tí wọ́n bá tẹ̀lé mú súrà wá ẹ mọ́yà mẹ́wàá pé wá tí ó dàbí àlùkùránì wà ń kún tó fi ìrọ̀ ìbí tẹ́ ẹ bá ń jiyàn lórí kùránì tá a wí fáàtú bí súrà tí ńlórí ń tà sọ̀kalẹ̀ fẹ́rù wa Muhammad yìí tẹ́ ẹ bá ń jiyàn lórí ẹ̀ ẹ̀yin náà mú súrà kan wá lásán tí ó dà gẹ́gẹ́ bí ẹ̀. وادعوا شهداءكم من دون الله. ẹ wá kójọ ẹ lọ rèé ṣe kíni ẹ lọ rèé pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ jẹ̀mọ́ yín gbogbo àwọn tó má jẹ́ olùrànlọ́wọ́ yín ẹ lọ pè wọ́n kẹ́ ẹ fọlọ́wọ́ bá lẹ̀ ẹ bá wulẹ̀ sọ pé Ọlọ́run ràn wá lọ́wọ́ in kuntum sadiqin tó bá pé òdodo ni ẹ wá já àwọn bọ̀yẹ́ lè ṣe gbogbo làákà ìtẹ́lẹ̀ níhun ẹ̀yin ẹ tiẹ̀ wá dìde ń jọ pé tọ̀ a fẹ́ bírí àlùkùránì lónìí a sì níran lọ́wọ́ a nídìí lọ́wọ́ Ọlọ́run ìgbàlú lọ́wọ́ wà jẹ́wọ́ wípé bọ́n bá fẹ́ kí làákà èyí yọ parẹ́ ńgbà náà. فإن لم تفعلوا ولن تفعلوا. ọlọ́ni wa in lam taf'alu tẹ́ ẹ̀ bá wá lè ṣe o Ọlọ́run wa lo wọ́ọ̀dù kan bẹ̀ yẹn wọ́ọ̀dù never ó ní walan taf'alu ẹ̀ lè ṣe láéláé nítorí pé mo mọ̀ yín èmi mo dá yín mo sì mọ̀ ń tágbára yín bá ká gbígbẹ nìkan sọ pé tọ̀ ọ̀yà sánmà jábọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nù yín kẹ́nìkan ọ̀yà ilẹ̀ ọ̀yà gbogbo ilẹ̀ lásìkò táwọn ọ̀yà máa rí even àwọn kan bá àwọn produce atomic bomb bọ́lá ọ̀bá títí náà ti pa ayé ò ní parí ǹjẹ́ ọkàn ṣẹlẹ̀ ní pé gbogbo country ni ó wà ní atomic bomb ni ẹgbẹ̀rún àwọn abẹ̀rù ara wọn ń bá mú dàdà ní tí wọ́n bá mú dàdà ní sábàdì Ọlọ́run ní pé tẹ́ ẹ̀ bá ti wá lè ṣe o walan taf'alu tí ẹ̀ lè ṣe ni. fattaqun nara allati waquduha an-nasu wal hijaratun. Ọlọ́run wá fẹ́ bá wọn kèfèrí sọ̀rọ̀ ó ti mọ̀ pé wọn ò fẹ́ páyà òun tẹ́ ẹ̀ bá ti wá lè ṣe o tí mo sì mọ̀ pé ẹ̀ lè ṣe o fattaqun nara a jẹ́ pé ńgbà náà o ẹbẹ̀rù náà o. allati waquduha an-nasu tẹ́ ẹ̀ bá ti lè bẹ̀rù ní ẹbẹ̀rù náà o. u'iddat lil kafirin. wàtákù náírà ẹbẹ̀rú náà alẹ́ ti wàkúdù an-nasu wal hijara tó yẹ pé níjọ́ náà kò ní ìdíkò òun fi petrol kó òun ò ní fi petrol kó iná níjọ́ ìgbéde àgbẹ̀ òun ò ní fi làgìdì kó òun ò ní fi kerosene kó
kí ló ń wọ́n fi kóná náà wàkúùdù annas àwọn èèyàn ni wọ́n máa dà síbẹ̀. wal hijaratun. wal hijaratun àti òkúta àti èèyàn lọ́wọ́ máa fi kóná Jahannama jẹ́ náà. Jahannama sọ̀rọ̀ kan náà Al-Qur'ani àmọ́ bàbá mi ti bá ti làwà dé rẹ̀.